ni bàbá wa Olúbàdàn. bàbá náà fẹ́ràn sí bàbá Olúbàdàn. bàbá wa Olúbàdàn. bàbá wa Olúbàdàn. bàbá Abdulrasheed Ládọjà. bàbá wa ọba Abdulrasheed Ládọjà. wọ́n ti níjọ́ Thursday ọlápàbíyà mo ti ń bọ̀ ọjọ́ tó lọ ńgbà yé débẹ̀ Olúbàdàn ti wà ń bẹ̀ gọ́fúnà ti wà ń bẹ̀ agbo ti kún bí ṣe ń wọlé tó Olúbàdàn rí i báyìí ó sì fò dìde bàbá ní ibi ọjọ́ eré rẹ̀ dé àti nǹkan tó jẹ láyé kó tó jọba ọpẹ́ sí Ọlọ́run lé lára mi. wọ́n pẹ́ sí Ọlọ́run lé lára bàbá wa. wọ́n dìde fọlọ́run. wọ́n dìde fọlọ́run. mo bẹ̀rẹ̀ mo kí wọn. bàbá bẹ̀rẹ̀ wọn kí wọn. àṣàyè máa ń rí yàn. àṣàyè máa ń rí yàn. kọ́mẹ́ǹtì wa ń lọ ra yìí láti gbà náà pé bàbá Olúbàdàn olùbẹ̀rẹ̀ Ọlọ́run ní olùtìjú Ọlọ́run ọpọ́nà ọlọ́pàá àfàdé Ọlọ́run tí èkó láyé má jọ yẹ̀yẹ́ o. tí èkó láyé Ọlọ́run má jẹ wọ́n yẹ̀yẹ́. má sọ kalẹ̀ lérí ọlá. má sọ wọn kalẹ̀ lérí ọlá. Ọlọ́run má sọ kalẹ̀ lérí ọlá. Ọlọ́run má sọ wọn kalẹ̀ lérí ọlá. ọ rí i pé àfà ní bàbá ọba. wọ́n rí i pé àfà ní bàbá ọba. Ọlọ́run má sọ ká àwọn ọba kéèké kan bẹ tí mi èdè fi kan ẹ bá dé wọn ó jòkó tẹ́lẹ̀. ó jòkó kẹ́jẹ gbé. èmi máa wò wọn ni pé ìdí ò lè yí dìde yọ padà lè yí dìde. àfà yìí ṣe bàbá ọba kí àwọn àfà yìí ṣe bàbá àwọn ọba ọgbọ àwọn àfà yìí ṣe bàbá ọba ìtumọ̀ àfà ń bàbá ọba ó ti tú rí Ìlọrin nìkan ni wọ́n ti lò ọba balérí ilẹ̀ ọba balérí ìlú ọba balérí oṣù ọba lérí àjẹ́ ọba lérí aláàfáà torí gbogbo àfáà àti bẹ́ẹ̀ lu ọba lónìí ilẹ̀ ìlú ẹ̀ lọ́wà ìlú ẹ̀ lóṣù wà ìlú ẹ̀ làwọn aláàfáà wà ìlú ẹ̀ mọ́sálásí wà ọba lérí mọ́sálásí ìmáàmù ìlú ò gbọ́dọ̀ bá ọba àlújà wọ́n bá ọba àlújà ó ti ta kóńtóké. àkọ́kọ́ ń bẹ̀ ni pé kí ọba àlú wọ́n wà ń jòkólẹ̀ kí àfáà ńlá ó máa bọ̀ wá ọba wa dìde láti wẹ́lkọ̀ọ̀mù àfáà kìí ṣe wájìbí ọ̀ràn yàn kan ni kí ọba ó dìde fáfáà tí máa ń bọ̀ wá. kò pa dandan bẹ́ẹ̀. àwọn ọba ilẹ̀ Yorùbá yìí wọ́n pàtàkì adéyẹ wọ́n sì pàtàkì ipò ìjọba ni wọ́n yìí fẹ́ fi dìde fún ẹnìkan. bá àfáà bá ń bọ̀ wá bó ṣe lè wò ká àfáà àwọn tó ti bá ń bọ̀ tó bá jòkó tí ọba dìde àfáà àwọn ọ̀gbọ́dọ̀ sí wáàsí bú ọba kò gbọ́dọ̀ challenge ẹ̀ tó bá challenge ọ̀ challenge ọ̀kan nú ọlá Ọlọ́run. ọ̀gbọ́n. àmọ́ tí ọba bá wíìsì fúnra ẹ̀ láti wí pé mo fẹ́ dìde láti kí àfáà yìí kí n sàpọ́nlé ẹ̀ ọ̀dà púpọ̀. torí pé ojú méjì báwọn. bọ́ba ọba dìde káàfọ́ ọmọ wọlé ẹ̀bọ̀ jẹ́jẹ́ gbogbo àwọn tó bá dìde wọ́n pọn alẹ́ kọ́ fara mọ́ ọ gbọ́dọ̀ rú lẹ́mìí wípé kí ọ dìde ọba àlú dìde fún ọ ọba irú wẹ́lẹ́mìí ẹ̀ ọ wà àyè kan nù ná tọwọ́. àfa ńlá kan ògùdọ̀ máa retí nínú ọkà rẹ̀ nítorí ọba àlú tí ń bẹ lóde tóun lọ ọba wa sàbálẹ̀ wọn àbí kò dìde fún wọn nítorí àfa náà fẹlẹ máa rò bẹ́ẹ̀ àbí kó yá máa wáyé rẹ̀ sínú náà. pẹ̀lú àdìsí tó wá lórí ẹ̀. pẹ̀lú àdìsí àtàkùn Muhammad tá a rí lórí ẹ̀. ọ̀kan nù ni. ọba àlú lè wá dìde fáfá tó bá wù ú lọ́kàn ara rẹ̀ àmọ́ tí ọba bá dìde fáfá káàfá ọmọ rò wípé òun ló dìde fún tọ́ba tó rò wípé ẹ̀rí bí ọba ti dìde fún wa torí pé ọba mọ̀ wípé àfá ni bàbá ọba kẹ́lìmọ̀ àfá ń bàbá ọba òun kẹ́lìmọ̀ àkátà òun ni lẹ́nu àwa èèyàn ká máa dárú àṣàbẹ̀ àfá yìí ṣe bàbá ọba àfá yìí ṣe bàbá àwọn ọba ọgbọ́ àwa àfá yìí ṣe bàbá ọba ìtumọ̀ àfá ń bàbá ọba ó ti tú rí Ìlọrin nìkan ni wọ́n ti lò wọ́n ti lo kẹ́lìmọ̀ àfà ní bàbá ọba Ìlọrin nìkan lónìí. Ìlọrin àwọn sì ní pé Sheikh Alimi tọ́jà àfà ọ̀jọba. ọmọ Sheikh Alimi Abdulsalam ọba àkọ́kọ́ òun lọ́jọba ni wọ́n fi ń dásà wípé Sheikh Alimi àfà ńlá bàbá ọba. ìtumọ̀ rẹ̀ bàbá àfà ń bàbá ọba kì í jẹ́ pé àwọn àfà ní bàbá àwọn ọba tí ń bẹ ńlẹ̀ Yorùbá. àwa kọ́ ń bàbá wọn. tọ́lá àfà ó ṣe kábíyèsí fọ́ba ni ọba jẹ́lẹ̀ Yorùbá wájúwájú àbí kó ṣe kábíyèsí o. bàbá jóun bàbá rẹ̀ sí ó ṣe kábíyèsí fún mi. tó ọba lérí gbogbo nǹkan ọba balérí ilẹ̀ ọba balérí ìlú ọba balérí oṣù ọba lérí àjẹ́ ọba lérí aláàfáà torí gbogbo àfáà àti bẹ́ẹ̀ lu ọba lónìí ilẹ̀ ìlú ẹ̀ lọ́wà ìlú ẹ̀ lóṣù wà ìlú ẹ̀ làwọn aláàfáà wà ìlú ẹ̀ mọ́sálásí wà ọba lérí mọ́sálásí ìmáàmù ìlú ò gbọ́dọ̀ bá ọba àlújà ọba bá ọba àlújà ó ti ta kóńtóké. ìmáàmù ìlú àwọn àtọ́gbọ̀n ọgbọ̀rọ̀ fọwọ́ ọrùn léra wọn ó fọyín lé ọba léra wọn torí mọ́sálásí wọn mọ́mú tí ń kírun mọ́sálásí àwọn bàbá rẹ̀ ni ọba gidi mímbà rí àwọn bàbá rẹ̀ ó tún máa wá sọ̀rọ̀ sí ọba àìlẹ́kọ̀ọ́ nù fún irú ìmáàmù tí máa ń ṣe bẹ́ẹ̀. ìmáàmù tí ń kú ọba àìlẹ́kọ̀ọ́ ni fúrú ìmáàmù bẹ́ẹ̀. ó ní ádàbù Islam ni
kò ní ẹ̀kọ́ ìsìlámù gan. èyí ò jẹ́ kan bí ọba bá wá dìde fáfá tó ọba ń bọ̀ àfa ń bọ̀ wá ọba wá dìde fún rẹ̀ ọmọ da púpọ̀ o ọ̀dà púpọ̀ àmọ́ kí lọ́ba dìde fún kèésà àfa àti ń bọ̀ gẹ́gẹ́ bí zak ó dìde fún Islam ó dìde fún Kùránì tí ń bẹ lára àfa ni kò dìde fún àfa tá àfa bá ti wá rò pé òun lọ́ba dìde fún tí ó rò pé Islam ló dìde fún lára àwọn tí ó sì rò pé Kùránì ló dìde fún lára àfa àwọn òròjọ yìí ń lọ́dọ̀ Ọlọ́run wájú ìlàkìyà mà níbẹ̀ nù nǹkan tí ó ṣirò rẹ̀. àfa àti ọba dìde fún tí ó wá rò wípé ìsìlámù ni ọba náà dìde fún lára àwọn àbí àlùkùránù ìsàmọ́lẹ̀ lára àwọn àfa àti òròjọ tó bá dìde àlùkìyámà. kí ọba ó dìde bá àfa kìí sọ̀rọ̀ àyàn ọgbọ́n ó dìde bá àfa torí kò sínú àṣà abalẹ̀ Yorùbá láti dìde fún ẹnìkan àmẹ́ni yòówù tó bá jẹ́ àfa tọ́lọ̀ ń bá nípa bó dìde fún tọ́jọ́ bá mùsùlùmí àbí kẹ́yẹ sọ bá mùsùlùmí náà tọ́wá dìde bá àfa kí ló ń tọ́ kí lọ́ba àwọn ṣe ọ̀tẹ̀lẹ̀ àyà kan ti ń pé ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب ومن يحاسب شعائر الله أبي فإنها من تقوى القلوب ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب. ومن يحاسب شعائر الله ẹni ó bá lè gbé òfin Ọlọ́run Islam tó bá lè gbé Islam tóbi lára àfà tó jẹ́ mùsùlùmí lára ẹni Ọlọ́run tí ń jà fa iná mi tẹ́tí wá lẹ́kọ̀ọ́. Ìwà máa tún máa bí ọba àwọn tí níbẹ̀rù Ọlọ́run sí ni. Ọba kọ́ba wọn fún àáfàá lé ó dìde fún tí máa ń bọ̀ tàbí mẹ́. Káàfàá náà ó dìde fún ọba tí ń bọ̀. Ọ̀rọ̀ àbọ̀jẹ́ ọba ọ̀rọ̀ àbọ̀jẹ́ kékeré ló dìde fún. Torí ó dìde fún kírísítẹ́nì tó bá jẹ́ pírẹsidẹ́ntì tí máa ń bọ̀ wá. Yóò dìde fún kírísítẹ́nì tó bá jẹ́ gómìnà tí máa ń bọ̀ wá. Ọ̀rọ̀ àbọ̀jẹ́ aláwo ló bá jẹ́ pírẹsidẹ́ntì àti gómìnà. Àáfàá ó dìde fún. So ẹ̀tìráàmù yẹn ọgbọ̀dọ̀ fún ọba ọgbọ̀dọ̀ fún gómìnà ọgbọ̀dọ̀ gbogbo ẹ̀ àwọn náà gbọ́dọ̀ fún àfa ọgbọ̀dọ̀ expect kún ọmọ bọ̀ wá bí gómìnà dìde fún ọgbọ̀dọ̀ máa expect kún ọmọ bọ̀ wá tí president ó dìde fún ọgbọ̀dọ̀ expect kún ọmọ bọ̀ wá kí ọba àlú ó dìde fún Ọlọ́run bá ní ọkọ sójijì bẹ́ẹ̀ kọba lójijì bí ọba sí present ẹ kọ sọ wípé kéde ń tẹ ẹ ṣe fún wa yìí deserve kẹ ẹ ṣe bẹ fún wa torí pé ipò tẹ wa ẹ ṣe kó kẹ ẹ má dìde fún yẹn àmọ́ ẹni débà Kùránì ẹ dé fún Islam lára wa àwa kẹ ẹ dé fún Ọlọ́run ànábì àtàlù Kùránì kọ dá kínú ń padà sọ́dọ̀ Ọlọ́run àtànábì bí ọba ti lè dá padà tó bá gbà mára fún òun ló dìde fún ọgọ aṣọ yìí ó padà bọ́ lọ́rùn rẹ̀ kó tó kù láyé. àfa àti ó bá gbà á mọ́ra wípé ọba ṣe àpọ́nlé òun kò wá sọ wípé ó ṣàpọ́nlé Ọlọ́run ó ṣàpọ́nlé ànábì àbí Kùránì àbí ìsìlámù lára ẹ̀ irú àfa bẹ́ẹ̀ aṣọ yìí rẹ̀ yóò padà fàya kó tó kù láyé. kó tó kù láyé. ànábì tọ́jọ́ ga wa ànábì ni man sarra wọn yatamazzala Allahu rijalu an yatamazzala lahu rijalu qiyamah ànábì ni gbogbo ẹni yóò wù tí ń bá ń bọ̀ wóde tí wọ́n ń dùn ma táwọn yẹn ń dìde fún tí wọ́n ń dùn ma fẹ́ ẹ̀ ọ̀yẹ́ fún òde fún wa náà ni tọ́ra àdùn wa lọ fún ọgbọ́dọ̀ máa ń dìde fún wa ànábì ni falyatabawwa maq'adahu minan nar wọ́n tọ̀ wọn lọ lè wá kó títí èjò kún nuna ànábì ò fara ma báwọn sàbí bá dìde tí bá ń bọ̀ wá táwọn sàhábà bá dìde ànábì ò ní ẹjòkó ẹnì kan gbọ́dọ̀ dìde fún mi ànábì kì í gbà káwọn sàádó dìde fún mi àmọ́ lónìí àwọn àfà bí bá àfà kan bá ń bọ̀ tí gbogbo àwọn àfà bá dìde tá àfà kan bá wá lágídí yòkó náà kọ́lọ́ ń ṣe àwọn àfà kan náà lágídí pé ní dìde fún yóò ti rò láti lé kalẹ̀ pé àfà lóde èmi ní kọ̀ọ̀kan níbẹ̀ èyí máa mú àti bá ń bọ̀ ní dìde fún ọ̀gbọ́ tó wá bá rẹ̀ àfà àtọ̀ wọn ń bọ̀ wá pẹ̀lú ìdàlálà rẹ̀ òpin ẹ̀ wá dìde òun nìkan lójòkó tá àfà àtọ̀ ń bá gba máìkì yóò wá na ẹni tó jòkó ní kòkókò ọmọ pẹ́ni tí wọ́n náà ń kòkókò òun lọ́gbà ọlẹ̀ wájú Ọlọ́run àwọn tó dìde òun àwọn ni wọ́n há iná fún ọ ẹni tó jòkó òun lọ́gbà ọlẹ̀ tọ́lá nàbì ní ẹni tí bá ń wù káwọn yóò dìde fún ọwọ́ iná tí ọwọ́ àbí tí èjòkó nu náà òun sì wá jòkó kó dìde bóyá nítorí rẹ̀ nìkan tí ò ń dẹ lọ́rùn fi yọkùn náà kù lọ́rùn rẹ̀ gbogbo tá à ń wá kí láwọn yìí tí ò ní mú ara àná Ọlọ́run lọ́pọ̀ ẹlòmí àbá mi ka kí èèyàn pọn lé ọkà àkókò èmi ọ̀gá kú èèyàn bá àwọn bàbá fi gbogbo yóò jòkó èèyàn bá dé jòkó lẹ́yìn àga ọ̀kẹ́ mi kódà kẹ́ yú àga fún wájú kẹ́ gbé sẹ́yìn alhamdulilayi alhamdu ọmọ ìwọ̀n ìwọ̀n ọ̀kẹ́ mi èmi eré tí yìí lọ́dún ẹ̀ nìkan wọ́n lè láyé lè àìsàtú jami'a Ọlọ́run nìkan lọ́ba tó ní yìí ìwà àbá ẹkún mi ká máa retí yìí. ẹ kúrò níbi ká máa retí yìí lọ́dọ̀ olówó kan. àmọ́ ká dìde anábì dìde rí